wòyí o ẹ̀yin èèyàn wa, ìròyìn Yorùbá rèé láti iléeṣẹ́ amóhùnmáwòrán ti YNN. Ṣẹ́gun Prime ló níròyìn yìí. Ẹ má bínú sí wa ó pé ó tójọ́ mẹ́ta tẹ́ ti gbúrò wa o. Eré dọ́là yìí náà ni dọ́là ni à ń wá káàkiri. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé nǹkan tí dọ́là àti náírà nǹkan tó ń bára wọn fà lọ́wọ́lọ́wọ́ báyìí kì í ṣe kékeré. Nítorí rẹ̀ la ṣe ní ká máa ṣe kí ni ká máa kó dọ́là gbogbo ìta lè kó ká fi ránṣẹ́ sílé o. Ẹ má bínú sí wa. Ká tó máa bẹ́tò wa lọ ẹ jẹ́ àpolówó ọjà náà mò ń bọ̀. Ọmọge jásí mi ò ní Maserati mi ò lè gbé ẹ sínú. Ẹ káàbọ̀. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, ní oṣù tó kọjá ni a ṣe ti eré ìdárayá gbogbogbò tí a mọ̀ sí Olympics tó sì ṣe wípé àwọn aṣojú orílẹ̀-èdè Nàìjíríà wọ́n figagbága, ṣùgbọ́n ó ṣe mí láàánú wípé wọn kò rí nǹkan kan pàtó mú wálé yàtọ̀ sí àwọn ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tí wọ́n mú bronze wá. Eléyìí ló fà á tí olórí orílẹ̀-èdè ọ̀hún ọ̀gágun Muhammadu Buhari ó wá fi ẹ̀hónú rẹ̀ hàn sí ìgbìmọ̀ tó mójútó ọ̀rọ̀ Olympics káàkiri àgbáyé, ìyẹn ni a mọ̀ sí International Olympics Committee IOC. Wọ́n sọ fún wọn pé àwọn eré tó ní ká máa díje nínú ẹ̀ yìí kì í ṣe eré tó bá wa lẹ́jẹ̀ mu o. Nípa eléyìí àwọn IOC ìgbìmọ̀ yìí wọ́n jókòó, wọ́n fi kùlùkù, wọ́n forí lórí, wọ́n sì wá sọ wípé tó bá di ní èyí tó ń bọ̀ o, àwọn eré tuntun kan wọ́n máa bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n báyìí. Àwọn eré bíi ayò ọlọ́pọ́n, drafti, tẹ́tẹ́, sùwé àti kájú dice, gbogbo wọn pátápátá ló máa wà níbẹ̀ o. Pàápàá jùlọ wọ́n ní a máa tún ṣe eré mommy and daddy tí a máa ṣe ní kékeré, ó máa wà ní Olympics 2020. Ẹ̀yin tẹ́fẹ́ máa díje ẹ lọ gbáradì Olympics 2020, gbogbo àwọn eré yìí pátápátá la ó ṣe níbẹ̀. Ẹ jẹ́ lọ sórílẹ̀-èdè Nàìjíríà ká lọ sọ̀rọ̀ nípa ìròyìn tó ṣẹlẹ̀ ìyẹn ni ní ọ̀sẹ̀ tó kọjá tí ó ń jà ròyìn ó ń tà wìtìwìtì àtọmọdé àtàgbà ló ń sọ̀rọ̀ nípa rẹ̀. Eléyìí náà ni wípé olùdásílẹ̀ àti olórí iléeṣẹ́ abala ojú ìwé tí a mọ̀ sí Facebook, ọ̀gbẹ́ni Mákànjúọlá Zuckerberg tí gbogbo ayé mọ̀ sí Mark Zuckerberg, ó lọ sí orílẹ̀-èdè Nàìjíríà ní ọ̀sẹ̀ tó kọjá o. A gbọ́ wípé ní kété tí ọ̀gbẹ́ni Mákànjúọlá dé orílẹ̀-èdè Nàìjíríà, iṣẹ́ ló jẹ́rìí sí agbára Olúwa lẹ́yìn tó jẹ jọ̀lọ́ọ̀fù Nàìjíríà tán. Ó sọ wípé jọ̀lọ́ọ̀fù Nàìjíríà o àti ti Ghana wọn kò kí ń ṣe ẹgbẹ́ rárá. Eléyìí ló fà á tí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà inú wọn wá ń dùn, wọ́n yọ̀ wípé ọ̀gbẹ́ni Mákànjúọlá ti sọ̀rọ̀, ó ti ní jọ̀lọ́ọ̀fù rice Nàìjíríà 1, jọ̀lọ́ọ̀fù rice Ghana 0-1-0. Èyí tó tún wà yanu lẹ́nu jù níbẹ̀ ni wípé a gbọ́ wípé ọ̀gbẹ́ni Mákànjúọlá iṣẹ́ ló fẹsẹ̀ rìn láti Yaba títí dé Ọjọ́ta o, láì ṣe wípé kò sí mọ́tò. Pẹ̀lú bí ọ̀gbẹ́ni ṣe lówó tó, a gbọ́ wípé níbi tí ọ̀gbẹ́ni Mákànjúọlá ti ń fẹsẹ̀ rìn láti Yaba, ó gba Jíbówú kọjá, ibẹ̀ ló ti rí àwọn ọmọ wọ́dẹ̀, àwọn ọmọ gbélépawó, àwọn ọmọ olójú wáṣewáṣe, àwọn ọmọ olójú kọ́màndù, àwọn ọmọ empire. Ìṣe ló wọ́n ní kí ọ̀gbẹ́ni Mákànjúọlá kó wá wọ ilẹ̀ lérí láì sanwó. Ọ̀gbẹ́ni Mákànjúọlá ní kàkà kékun má jẹ sèse, a fi ṣàwàdànù ni o. Ó ní kójú má ríbi ẹsẹ̀ ní ògùn ẹ̀ o. Ìṣe ló wá ń sá 440, ibẹ̀ eré ló sá títí tó fi lọ dé orí Èkó bridge tó ń sá káàkiri. Orí ló yọ. Lẹ́yìn bí ọjọ́ mélòó kan ni ọ̀gbẹ́ni Mákànjúọlá bá gba Kenya lọ. Ó ṣe bí ọjọ́ méjì ní Kenya, ó tún padà wá sí Nàìjíríà wá bá olórí orílẹ̀-èdè wa sọ̀rọ̀. Ibẹ̀ ni wọ́n ti wá sọ oríṣiríṣi ọ̀rọ̀, àwọn ọ̀rọ̀ kàbìtì kàǹkàkàǹkà. Èyí tó wá ṣe kókó jù nínú gbogbo ọ̀rọ̀ tó sọ ni wípé a gbọ́ wípé President wa Buhari ó sọ fún ọ̀gbẹ́ni Mákànjúọlá wípé kí ló dé tó ṣe jẹ́ wípé abala ojú ìwé ti èmi ti Ṣẹ́gun Prime a ò tí ì gba àmì ògidì tí a mọ̀ sí verified. Eléyìí rú ọ̀gbẹ́ni Mákànjúọlá lójú wípé Ṣẹ́gun Prime kò tí ì wà verified. Ó wá sọ pé ní kété tóun bá padà dé orílẹ̀-èdè Amẹ́ríkà, òun ò mójútó láti rí wípé èmi Ṣẹ́gun Prime tẹ̀ ń wò gan máa gba àmì ọ̀tẹ̀, àmì verified lórí àkáǹtì mi. Ẹ̀tẹ́tílẹ́kọ̀ọ́ tó bá ti ṣẹlẹ̀ àìjẹ́kẹ̀ hàn. Kò jù báwọn lọ. Ẹ já bọ́ sórílẹ̀-èdè Amẹ́ríkà ká sọ fún yín bó ṣe ń ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú wọn. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, arákùnrin Donald Trump tí a mọ̀ sí ẹnu dùn rò fọ́ sọ̀rọ̀ sọ bọ́tò, ó ń sáré láti di ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà lọ́wọ́lọ́wọ́ òun pẹ̀lú arábìnrin Hillary Clinton. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, gbogbo ẹ̀ ti wá di yọ́pọn yọ́rin báyìí o. Pàápàá jùlọ ní ọ̀sẹ̀ tó kọjá yìí ni arákùnrin Donald Trump ó ṣeré lọ sí ìlú Mexico. Ó lọ bá olórí orílẹ̀-èdè ọ̀hún, ó lọ bá wọn jomitoro ọ̀rọ̀. Èyí tó yani lẹ́nu jù ni wípé kí ọ̀gbẹ́ni Donald tó lọ, ìṣe ló ń gbó bí ajá o, ìṣe ló ń pariwo pé òun fẹ́ kọ́ ògiri Jericho tó ti wó lọlẹ̀ tẹ́lẹ̀, ó lóun tó fẹ́ gbé padà. Ìgbà tó wá dé orílẹ̀-èdè Mexico tó jẹ́ kó bá wọn sọ̀rọ̀ nípa bóun ṣe fẹ́ kọ́ ògiri, nígbà bí ó ṣe jẹ́ kó sanwó ògiri tí òun fẹ́ kọ́, wọ́n ní ìṣe ni bàbá lọ ń tìkọ̀, ìṣe ni bàbá lọ ń dún bí ajá tó já sómi tó jẹ́ kó gbó, ìṣe ló ń dún wọ́n ní kò lè sọ̀rọ̀. Ní kété tí ọ̀gbẹ́ni Donald padà sí orílẹ̀-èdè Amẹ́ríkà, ó tún bẹ̀rẹ̀ sí ní gbó padà. Ṣé ẹ rí báyẹn?
wípé nǹkan bẹ ẹ̀yin tẹ́ fẹ́ dìbò ẹ̀ làjú yín. Bákan náà arábìnrin Hillary Clinton ọ̀rọ̀ tiẹ̀ náà ò rọgbọ o, oríṣiríṣi nǹkan làwọn èèyàn kó jáde nípa àwọn nǹkan tó ti ṣe. Eléyìí ló wá ń jẹ́ káwọn èèyàn wá wò pé nínú àwọn méjì yìí ta ni a lè fọkàntán bí? Àwọn ò mọ ẹni tẹ́ lè dìbò fún. Èyí tó ṣe kókó jù níbẹ̀ ni wípé bẹ́ẹ̀ bá wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà tẹ́ bá lè dìbò ẹ bọ́ta kẹ́ dìbò. Ìròyìn wo lè jù báyìí lọ lọ́jọ́ tòní. Yorùbá bọ̀ mi ò mọbi tó ń lọ tó ti ń bọ̀ ṣùgbọ́n wọ́n lọ́bọ̀ wọ́n sì ní owó ni kájẹran kó pẹ́ lẹ́nu òfò ọ̀nà fún ni ò jẹ́. A ó pàdé yín lọ́sẹ̀ tó ń bọ̀. Èmi ọmọ yín náà ni Ṣẹ́gun Prime. Ire o.